káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán ní gbogbo ibi tí a ti láǹfààní láti máa wò wá lálẹ́ yìí. A kí gbogbo wa pé àánú Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, oore ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bá ẹnìkankan wa ní àyíkáyè tí a bá wà. A kí Ọlọ́run, ọba tí ó gbọngbọ́n, ọba tó tóbi jùlọ, tó níkápá gbogbo ayé, tó ní àṣẹ àti n tó ń jẹ́ nínú ayé oníkálukú wa. Ọba tó jẹ́ sí ni pé ó tóbi kọjá tí a lè ròyìn. Ọba tó jẹ́ sí ni pé gbogbo ohun tí ó kéré sí náà ni tí a máa ń fi ń kì. Kò sí ohun tó tóbi ju Ọlọ́run lọ tá a tún lè fi kì. Tí ọ̀jọ̀gbọ́n ayé kan bá mú kíkí Ọlọ́run, á kí Ọlọ́run lọ sọ́tún, á kí Ọlọ́run sósì. Níbi tó ń parí tiẹ̀ sí àti ibi tó ti bẹ̀rẹ̀, ibẹ̀ làwọn ẹlòmíín náà ti tún mú nínú àwọn ọ̀jọ̀gbọ́n. Àwọn tó ń kí Ọlọ́run yàtọ̀ sí bóyá ọ̀jọ̀gbọ́n ẹni àkọ́kọ́ ní ti kí. Tí ń já sí ní wípé a lè kí Ọlọ́run tó bó ti tó. Àfi ká máa yìn, ká sì kí ní dèdè bí òye wa bá ti mọ̀ nípa rẹ̀ àti àgbọ́yé wa nípa ta ni Ọlọ́run gangan fúnra ẹ̀. Látara kíkí Ọlọ́run, a kí àwọn ẹ̀mí mímọ́ Ọlọ́run, àwọn ẹ̀mí tó já sí ní wípé àwọn ni dídá ayé sójú wọn, tí Ọlọ́run pè wọ́n dá sí nígbà tó dá ayé tán, síwájú kó tó dá nǹkan kan nínú ayé. Àwọn ẹ̀mí yìí náà la kí látara Ọlọ́run. Ẹ̀mí mímọ́, bàbá wa Rúkàyà Hílù. Ẹ̀mí mímọ́, bàbá wa Márkátà Yá Hílù. Ẹ̀mí mímọ́, bàbá wa Kọ́íkọ̀ Yá Hílù. Ẹ̀mí mímọ́, bàbá wa Kashfa Yá Hílù. Subuhu Kudusu Rabbul Malaikati wa Ruhi. Àwọn bàbá yìí, títóbi àti àánú tọ́ba tó ní wọ́n tó fi wọ́n ṣe fún wa. Ó tóbi tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé yóò dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́, torí wípé n táwọn bàbá náà gbé wá ó yàtọ̀ sí ìròrí tí ó bá lára àwọn ọmọ ènìyàn. N táwọn bàbá náà gbé wá ó yàtọ̀ sí tí wọ́n bí èmi àti wọ, tí wọ́n bí wa sínú ẹ̀. N táwọn bàbá náà gbé wá láti wá fi hàn wá ó yàtọ̀ sí tí wọ́n dárò fúnra rẹ̀ ni. Àwọn ẹ̀mí yìí tóbi tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé àwọn fúnra wọn bí ayé ti pè wọ́n bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti rí. Àfẹni tó bá wá kẹ́kọ̀ọ́ nípa wọn nìkan ló lè mọ báwọn ẹ̀mí tá à ń sọ̀rọ̀ wọn yìí bí wọ́n ti tó àti bí wọ́n ti rí. Àwọn ẹ̀mí yìí, àwọn kì í jẹ báwo mi ènìyàn ti ń jẹ. Àwọn ẹ̀mí tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí, wọ́n kì í mu báwo mi ènìyàn ti ń mu. Àwọn ẹ̀mí yìí, àwọn kì í bára wọn sùn bí àwọn ọmọ ènìyàn báwa ṣe ń ní àjọṣepọ̀ tá a fi ń reproduce láti ní kí wọ́n bí wa káwa náà tún bíyàn. Mímọ́ fún àwọn ẹ̀mí mímọ́ Ọlọ́run yìí. Àwọn ẹ̀mí yìí náà ni wọ́n jẹ́ á mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin wípé inú ìnira tàbí kí inú àìlómìnira lẹnìkan wà,
àwọn ẹ̀mí yìí náà ni wọ́n jẹ́ á mọ̀ bákan náà wípé àwọn kan wà nínú òmìnira, tàbí ká sọ wípé àwọn kan ti gba òmìnira nítorí wípé ẹni tí wọ́n fún ìwọ àbí ibi tí wọ́n bí ẹ sí àbí ọwọ́ àwọn tí wọ́n bí ẹ lé lọ́wọ́, àwọn ẹ̀mí kan náà ló dáyé bá tó jẹ́ sí ní pé n tó ń gbé bọ̀ àwọn ẹ̀mí yìí ti mọ̀ ọ́, àmọ́ látara wípé àwọn ẹ̀mí tó dáyé wá bá yẹn àwọn náà ti tún wá àwọn ẹ̀mí kan lọ́nà kan táwọn náà tó fi ń ṣèjọba. Ibi tí wọ́n bá wá darí ètò ìṣẹ̀mí rẹ sí láti kékeré lọ́wọ́ àwọn tí wọ́n bí ẹ sí nì, èyí nì ni ó mọ júwe bí wọ́n náà sì fẹ́ lò gbé ayé tiẹ̀ náà. A kí àwọn ẹ̀mí mímọ́ Ọlọ́run yìí tó já sí ní pé tá a bá ní ká máa ròyìn iṣẹ́ àti àánú tọ́ba tó ní wọ́n tó ràn wọ́n wá nú ayé wá jẹ́ nínú ayé ẹnìkankan wa, a bá mọ rírì àti pàtàkì àti wíwá wọn láti ní ká dá wọn mọ̀. Àmọ́ nítorí ibi tí wọ́n bí oníkálukú wa sí àti àyè tí wọ́n bí wa sí, ó jẹ́ ó já sí ní wípé tá a bá báwọn ẹ̀mí yìí pàdé a kì í dá wọn mọ̀, a kì í rí wípé iṣẹ́ ọwọ́ wọn ni. Àwọn ẹ̀mí yìí a máa jíṣẹ́ lára ẹnìkọ̀ọ̀kan wa, bọ̀ nígbà náà la máa ń gbà lérò fúnra wa wípé bóyá iṣẹ́ ọwọ́ wa àbí ìròrí wa òun ní ṣiṣẹ́ ń tà ń sọ yìí, láì mọ̀ wípé àwọn ẹ̀mí mímọ́ Ọlọ́run ni wọ́n ń ṣiṣẹ́ náà. Àwọn ẹ̀mí tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí, àwọn kì í ṣàbòsí. Àwọn ẹ̀mí tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí, kò sí nǹkan kan nínú ayé tí ò pọ́síbù lọ́dọ̀ tiwọn. Òun la fi ń sọ fúnra wa wípé ní tí wọ́n rò pé ó le lójú rẹ nì, tó rò pé ó ga lójú rẹ, ó rọrùn lójú àwọn ẹ̀mí yìí, ó rọrùn lọ́wọ́ wọn láti ní kí wọ́n ṣe láàrin ká dijú ká lajú. Àmọ́ ṣe ìbẹ̀rẹ̀ àwọn tó bá dá àwọn ẹ̀mí yìí mọ̀ ní tí wọ́n bá ń gbélé ayé ṣe tí ń rọrùn. Èyí tọ́mọ ènìyàn ó fi béèrè wípé ẹ fọ̀nà bíbá àwọn ẹ̀mí yìí ṣe, ẹ fọ̀nà rẹ̀ hàn wá. Eléyìí ni ó fa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tá a máa takò wípé irú èwo ni wọ́n tún gbédè yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo nǹkan tó bá ti jẹ́ titun tó jẹ́ tuntun, òun náà ló gbọ́dọ̀ jẹ́ nǹkan ìjọjú. A kọ́kọ́ gbé yẹ̀wò wípé irú èwo tún leléyìí. Àmọ́ tẹ bá ti rí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n bá rí nǹkan tuntun kan tó yàtọ̀ sí tí wọ́n ń ṣe tẹ́lẹ̀, wọ́n á gba nǹkan náà lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n á gbé nǹkan náà yẹ̀wò. Tó bá jẹ́ pé òríjínà ni wọ́n á mọ̀ bóyá tí wọn ò ní pẹ́ nínú ẹ̀. Tó bá jẹ́ wípé fẹ́ẹ̀kì ni wọ́n á mọ̀ bóyá nǹkan tí wọ́n á gbé kalẹ̀ tí wọ́n ò ní ṣe láṣepẹ́. Tó bá jẹ́ pé òríjínà ni wọ́n á di nǹkan náà mú ṣinṣin tí wọ́n dẹ̀ mọ̀ wípé yóò wúlò fọmọ aráyé àbí fún àrọmọdọ́mọ tiwọn náà, wọ́n á di nǹkan náà mú. Àmọ́ ẹ rí àwọn tó jẹ́ sí ni pé ojú mọ̀jẹ̀ ń kọlù gànà mọ̀jẹ̀ ń kọlù kòtò ni tí bá ń bẹ lórí wọn, kò ní jẹ́ kí wọ́n lè láǹfààní láti gba èyí tí wọ́n bá rí ní tuntun yàtọ̀ sí tí ń bẹ lọ́wọ́ wọn yìí. Eléyìí là ń júwe fúnra wa wípé wíwá àwọn ẹ̀mí yìí ṣe kókó fún ìwọ àtèmi láti lè mú wa kúrò nínú oko ìnira bọ́ sínú oko òmìnira. Torí gbogbo ẹni tó bá wà nínú oko ìnira, irú ẹni bẹ́ẹ̀ kì í gbé ìgbé ayé ara rẹ̀, ìgbé ayé aláyé ló máa gbé. Ìgbà náà ni wọ́n máa darí ẹ̀ sọ́tún, ni wọ́n máa darí ẹ̀ sósì. Àsìkò tó yẹ kó nísinmi wọn níjẹ́ ó nísinmi torí pé ń gbé ìgbé ayé aláyé. Àmọ́ ní kété tó bá dá àwọn ẹ̀mí yìí mọ̀ tí wọ́n fún un ní òmìnira, á wá dàbí ẹni wípé ẹni tó f'20 ọdún jìyà tó wá pàdé ìgbádùn oṣù kan, yóò gbàgbé pé òun ti jìyà rí. Kò sí bá ṣe fẹ́ ròyìn àwọn ẹ̀mí yìí fún àwọn ọmọ ènìyàn tí wọn ò bá ní gbọ́ wọn ní gbọ́. Torí àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní tá a bá gúnyán sínú odó, tá a rokà sínú èpo ẹ̀pà, ẹni tí ó yó sì máa yó, bákan náà ẹni tí ò ní yó sì ní yó náà ni. A kí àwọn ẹ̀mí yìí mímọ́ mímọ́ fún àwọn ẹ̀mí mẹ́rẹ̀ẹ̀rin. A wá dá àwọn ẹ̀mí yìí mọ̀ látara bàbá wa
torí pé mímọ̀ àwọn ẹ̀mí tí oníkálukú ń bọ́ sórí afẹ́fẹ́ lórí ayélujára tá à ń pariwo ẹ̀mí lọ́tún ẹ̀mí lósì, okùn kì í gùn kó má níbi tó ti fà wá. Ibi tí ẹ̀mí yìí ti fà wá, bá a ṣe dáwọn ẹ̀mí yìí mọ̀, gbogbo àwọn ìgbà àtàsìkò kankan ni wọ́n ní àwọn adarí kọ̀ọ̀kan tí ń júwe báwọn ẹ̀mí àsìkò náà ti rí àti ọ̀nà tí wọ́n ń gbà wá jíṣẹ́. Ní sẹ́ńtúrì eléyìí tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí, láti lè dá àwọn ẹ̀mí yìí mọ̀ àti kíni tí wọ́n wá ṣe, àtọ̀nà wo gan ni wọ́n ń gbà wá. Okùn yìí níbi tó ti fà wá, níbi tí oníkálukú ti ń lọ mu omi ìmọ̀ láti lè dá àwọn ẹ̀mí yìí mọ̀ àti iṣẹ́ tí wọ́n gbé dání àti tí wọ́n fẹ́ jẹ́ nínú ayé mi àti ẹ. A kí àwọn bàbá wa tó jẹ́ sí ni pé oníkálukú náà ní ń dúpẹ́ nínú àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti gbà wípé ayé táwọn wá yìí o, ṣèbáwọn kan ló wá ayé ìgbà tí wọ́n ní kí omi ó wá pa wọ́n rẹ́, àwọn kan ni wọ́n wá ayé ìgbà tí wọ́n ní kí wọ́n wá fi òkúta pa wọ́n rẹ́ ńgbà náà. Bọ̀ àwa dúpẹ́ wípé aṣalábàápàdé bàbá yìí tí wọ́n sì júwe kíni ibi tó níkálukú wa ti ń bọ̀ àti kíni pọ́pọ́sì wa gangan nínú ayé, àti tá a bá kúrò nínú ayé kíni tó tún kàn, tí a dẹ̀ ti rí gbọ́ tẹ́lẹ̀ pé tá a bá kúrò nínú ayé ibì kan ni ibì kan tún ni. Àmọ́ eléyìí kì í ṣe ọ̀rọ̀ ìjánu. Tí wọ́n náà bá láǹfààní tó dẹ̀ rí pé gbàláyé wà fún ẹ, wá ìmọ̀ yìí kó lè kúrò lóko ìnira bọ́ sínú oko òmìnira. Nígbà náà ló tó mọ tá à ń sọ nípa rẹ̀, nígbà náà ló tó lè mọ tí wọ́n ń pè ní ẹ̀mí nínú ayé tiẹ̀ àti nínú ayé ẹni mìíràn. A kí bàbá wa His Eminence the Imperial Majesty Dr. Maruf Abolade Adagunja, the spirit in woman form. Bàbá tó jẹ́ sí ní wípé àwọn kì í ṣe ọ̀dá nìkan jẹ́. Bàbá yìí, ọba tó ní wọ́n ló gbé wọn kalẹ̀ láàánú fún gbogbo ọmọ aráyé. Àmọ́ ìjẹ́ mọ̀ wípé ká polongo sọ́tún ká polongo sósì wípé kọ́mọ ènìyàn wá soríire, ǹjẹ́ gbogbo ọmọ ènìyàn náà ni ó débẹ̀ lásìkò yẹn? Àwọn ọ̀ràn èèyàn mẹ́ta kan náà ni wọ́n máa ń ṣe oríire nígbà tí wọ́n bá ń polówó oríire ní gbígbóná fẹlifẹli. Àwọn àní àkọ́kọ́ tí wọ́n bá kọ́ gbà, ìgbà soríire wọn dandan ni kó yàtọ̀ sáwọn tí wọ́n tún padà wá lẹ́yìn tiwọn. Àwọn tí wọ́n bá tún padà wá nípele kejì, àwọn eléyìí yóò ti kọ́kọ́ ronú wípé ṣé ní tí lágbájá yìí gbé dání sódodo ni, ṣé ní tó ní àwa ṣe yìí ṣé bó ti sọ lẹ́nu náà ló ti rí. Àwọn ẹni àkọ́kọ́ ti kọ́kọ́ jèrè náà kó tó di pé àwọn tó tẹ̀lé wọn náà tún wá jẹ. Nígbà tó bá wá di wípé omi inú àmù ó ń di ohun àfi kọ́ọ̀bù fà, omi inú àmù ó di ohun tí à ń fi ìkéèmù tá a fi ń wọ́ nínú ìkòkò. Ìgbà náà làwọn kan á tó wá. Àwọn tó bá wá nígbà náà, ní tí wọ́n máa sọ àti ìṣesí wọn yóò yàtọ̀ gédégédé sáwọn ẹni ìsíwájú. A dúpẹ́ wípé Ọlọ́run fi wá sí àsìkò bàbá yìí. Bàbá gbé ìmọ̀ àwọn ẹ̀mí wá nígbà tó jẹ́ sí ní wípé wọn ò fagídí mú ẹnì kankan, àmọ́ bàbá ní lọ́kàn láti ní wípé kí wọ́n tú oníkálukú wálẹ̀ kúrò lóko ìnira bọ́ sínú oko òmìnira. Àmọ́ bá a bá pariwo fáyé títí, àwọn tí ó gbọ́ ò gbọ́, àwọn tí ó sì ní gbọ́ ò ní gbọ́. A fi Ọlọ́run àti àwọn ẹ̀mí, a fi kí bàbá wa ẹ̀mí àgbà fún gbogbo ayé pátá pé àánú Ọlọ́run eléyìí tí ò ní tán láéláé àti ìbùkún látọ̀dọ̀ ọba tó dá wọn àti tàwọn ẹ̀mí mímọ́ kó má fi wọ́n lẹ̀ nígbà kankan, àti gbogbo ohun tó bá tara wọn jáde tí ó fi dórí àrọ́mọdọ́mọ wọn. Látara bàbá, a kí ọ̀gá wa àgbà
Professor Najim Kéwúnlá Àyìnlá ọmọ Kéwúyẹmí, the founder of Ajdur Spirit Science International. Kí àánú bàbá wa tí a tọrọ fún síwájú kó má fi ọ̀gá wa àgbà náà lẹ̀ nígbà kankan. Àánú tá à ń béèrè fún wọn kó má mọ lórí wọn nìkan, tí ó fi dórí àwọn ọmọ àtọmọ ọmọ àtàrọmọdọ́mọ wọn. Bí a ti ń tọrọ fún wọn, a tún fi tàtàrà ti ọ̀gá wa àgbà náà, mo fi bẹ lọ́hùn fún olówó orí mi, ọ̀gá tèmi, bàbá mi, tí wọ́n mú mi láti inú oko ònira bọ́ sínú oko òmìnira, tí wọ́n jẹ́ kí n mọ̀ wípé ibi tí mo wà yìí, ibẹ̀ náà dà, àmọ́ wọ́n tún jẹ́ kí n mọ̀ wípé ààyè kan tó ń bẹ tó tún dáa ju ibi tí mo wà yìí lọ. Àwọn náà jẹ́ kí ìbòjú tí wọ́n fi bò mí lójú, wọ́n ká kúrò fún mi láti jẹ́ kí n rí tuntun. Àwọn náà jẹ́ kí èmi ó mọ bàbá. Mo wá ń béèrè nígbà tí wọ́n ń sọ fún mi lọ́jọ́ náà lọ́hùn wípé ilẹ̀ lérí wo ló tún kàn tẹ́ ń mú mi lọ tó le ju ibi tí mo wà tẹ́lẹ̀ lọ. Àmọ́ wọ́n ń ṣàlàyé fún mi lọ́jọ́ náà bí eré bí àwàdà wípé tó o bá dé bẹ́ẹ̀, ọ̀jọ̀gbọ́n kì í sọ fún ni tá lọ rí níbi tí wọ́n mú un lọ. Àmọ́ tó bá ti jẹ́ pé òdodo ni, fúnra rẹ lọ́mọ wá fún wọn lábọ̀ pé bàbá mo rí nǹkan báyìí, bàbá mo rí nǹkan báyìí. Ọ̀gá mi ló jẹ́ kí n mọ̀ yàtọ̀ láàrin tó fúyẹ́ àti tó wúwo. Ọ̀gá mi náà ni bàbá mi, tí mo fi àánú Ọlọ́run tí mo tún fi kí wọn, torí pé àwọn náà gbà mí tí wọ́n jẹ́ kí n mọ ìyàtọ̀ láàrin ọ̀tún sósì. Wọ́n jẹ́ kí n mọ ọ̀tún ayé yàtọ̀ sí òsì ayé. Wọ́n jẹ́ kí n mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin dúdú àti funfun. Gbogbo ọmọ aráyé ní ń fẹ́ funfun, tí wọ́n ń jẹ́ á mọ̀ pé funfun ló dáa. Kódà bó tilẹ̀ já sí ní pé ẹni tí ń wọ funfun, inú rẹ̀ lè mọ́ funfun. Àwọn ni wọ́n jẹ́ á mọ̀ wípé gbogbo ìpìlẹ̀ láti inú dúdú ló ti wá. Láti inú dúdú tó ti wá yìí, ibẹ̀ náà láti rí gbogbo kọ́lọ̀n tó kù. Ọ̀gá mi náà ni mo kí, mẹ́ńtọ̀ mi, àwọn tó jẹ́ sí nípa àwọn náà ni wọn ò jẹ́ kí n ṣiṣẹ́, àwọn ni wọn ò jẹ́ kí n toko òròkò bọ́ sóko òrókòtó. Mo fi bàbá wa ẹ̀mí àgbà, mo fi ọ̀gá wa Professor Najimudeen Kéwúnlá, mo fi kí wọn wípé bí mo ti tọrọ fún wọn pẹ̀lú àánú Ọlọ́run àti tàwọn ẹ̀mí mímọ́, kó má fi ọ̀gá mi náà lẹ̀. Professor Lukman Olúwasínà, bàbá ń sánmọ̀ Ìyàndá, the founder of Luke Spirit International. Kí àánú Ọlọ́run má fi wọ́n lẹ̀ nígbà kankan, kí àánú Ọlọ́run má fi inú ilé wọn lẹ̀ nígbà kankan, àti ọmọ wọn àtàrọmọdọ́mọ wọn àtàwọn ìyàwó wọn, kí àánú Ọlọ́run má fi wọ́n lẹ̀ nígbà kankan. Mo kí wọn pẹ̀lú àánú Ọlọ́run àtàláfíà Ọlọ́run kó máa bá wọn ní gbogbo ààyè tí wọ́n wà. Látara tiwọn, mo kí àwọn òbí méjèèjì tí mo tara wọn jáde, torí pé tí bínibíni ò bá bíni, báwo ni tọ́nitọ́ni ṣe fẹ́ rí ni tọ́. Ọ̀gá mi kan tí mo kí yìí náà, tí wọ́n jẹ́ kí n mọ tí wọ́n ń pè ní ọ̀tún ayé yàtọ̀ sósì ayé. Àwọn ni wọ́n máa ń pòwe kan ní fún mi nígbà tó ti pẹ́ wípé owó ìkà òun ni kí ẹ̀dá ó máa sọ wípé ẹni tó bá nínú ìlú ó sàn ju ẹni tó mú wọ̀lú lọ. Ẹni tó mú wọ̀lú ò bá mú wọ̀lú, báwo ló ṣe fẹ́ mọ ẹni tó bá nínú ìlú? Àwọn ni wọ́n jẹ́ mọ tí wọ́n ń pè ní bíbí, wọ́n jẹ́ mọ tí wọ́n ń pè ní òríjínà bíbí, pé gbogbo ọmọ tó bá ti sọ lẹ́nu dandan ni ó ti fi àpò ìyá rẹ̀ kọ́. Àwọn ni wọn ò jẹ́ ń jábọ́, tí wọn ò jẹ́ ń ṣiṣẹ́, tí wọ́n jẹ́ mọ rírì bí n ti ń jẹ́ bíbí ti tó. Mo kí àwọn tó bí mi, mo dúpẹ́ lọ́wọ́ wọn tí wọn ò fi mí ṣe nǹkan oṣù dànù, nítorí kí n lè ráàánú gbà, nítorí kí n lè bá bàbá wa ẹ̀mí àgbà nínú ayé, kí n lè ráàánú àwọn ẹ̀mí mímọ́ látara wọn.
látara ọ̀gá tèmi Luke Spirit International. Mo wá fi tàtàrà àwọn òbí mi mo fi kí ọ̀gá mi bàbá mi. Èmi a máa pè wọ́n ní bàbá kékeré torí pé àkọ́bí bàbá ẹni ni. Àwọn ni wọ́n ti kọ́ tọ́ wa síwájú nípa ìmọ̀ kákéwú, nípa ìmọ̀ tí wọ́n ń pè ní bá ti ń sin Ọlọ́run kó tó di wípé wa ń tẹ̀síwájú nínú ayé. Ọ̀gá mi bàbá mi Sheikh Abdulrasheed Anafi alárìkí ńlá, mo fi àánú Ọlọ́run mo fi kí yín àti orí àwọn ẹ̀mí mímọ́ Ọlọ́run àtẹ̀yìn àtìyàwó àtàwọn ọmọ yín, kọ́lọ́run àtàwọn àánú ẹ̀ kó mọ́ fi yín lẹ́ngbà kankan. Mo fi tàtàrà tí yín mo fi kí gbogbo àwọn tí mo jèrè mímọ̀ látara wọn nílé kéwú, nílé ìwé, àwọn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbáyé, àwọn tó kọ́ wa níṣẹ́ ọwọ́, àwọn tí wọ́n kọ́ wa béèyàn ti ń rìn, béèyàn ti ń sọ̀rọ̀, béèyàn ti ń wọṣọ, béèyàn ti ń ṣe ìtẹríba síwájú àwọn tó bá jù ni lọ, béèyàn ṣe ń bá àwọn akẹgbẹ́ ẹni lò. A kí yín ní gbogbo àyè tẹ́nìkọ̀ọ̀kan yín wà pé àánú Ọlọ́run kó mọ́ fẹ́ nìkankan yín lẹ̀ láíláí. Mo kí àwọn ẹni ìsíwájú lórí ìlà, àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n lójú ọ̀nà ìmọ̀ ẹ̀mí tí wọ́n ti ń bẹ ní orí afẹ́fẹ́, tí wọ́n ti ń ṣiṣẹ́ ní kárakára látẹ̀yìnwá. Àánú Ọlọ́run kó mọ́ fẹ́ nìkankan yín lẹ̀. Bákan náà, mo fi àsìkò yìí mo fi gbàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí pé gbogbo àyè tẹ́nìkankan yín wà, àánú Ọlọ́run àti tàwọn ẹ̀mí mímọ́ kó mọ́ fẹ́ nìkankan yín lẹ̀ ńgbà kankan. Kí ni tí a fẹ́ dára wa lẹ́kọ̀ọ́ lé lórí lálẹ́ yìí? Gẹ́gẹ́ bí orúkọ tí àwọn àgbàlagbà sọ wá tí wọ́n ní káwa náà tún máa jẹ́, ká máa fi ṣayé lóore. Nítorí wípé ọmọ tí a bá fi àtọ̀ eré bí, dandan ni kó mèrè sá. Ọmọ tí a bá fi àtọ̀ ọ̀rọ̀ bí, dandan ni kó mọ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ àti irú ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Gbogbo ọmọ tá a bá ti fi ọgbọ́n bí, irú wọn kì í ṣàṣìṣe ọ̀rọ̀ sísọ. Àmọ́ gbogbo eléyìí tá a bá sọ láàyè yìí tó bá jẹ mọ́ tí ẹ fẹ́ tẹ́ ẹ sì yọ́nú sí, òun náà ni tí wọ́n fi kọ́ wa o. Gbogbo eléyìí tá a bá wá sọ tó kù díẹ̀ káàtó, ẹ forí ẹ̀ jìn wá. Àìlẹ́kọ̀ọ́ tó àti àìtí ìgbìyànjú tó, àìtí ìnímọ̀ tó tara tèmi nìyẹn. Ẹ má fi bú àwọn tó tọ́ mi torí pé wọ́n kọ́ wa dáadáa. Kí ni tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí mo ti wí síwájú? Òun náà ni orúkọ tí àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn àgbàlagbà nínú ilé tí wọ́n ní káwa náà ká mọ fi ṣe ọmọ aráyé lóore. Òun náà ni àṣírí àwọn ẹ̀mí, Mystery of Spirit. Òun lorúkọ tèmi ń jẹ́. Kí ni n ta fẹ́ ṣe nídánilẹ́kọ̀ọ́ fúnra wa lórí ọ̀rọ̀ àwọn ẹ̀mí tá à ń sọ, tá a ti ń ròyìn bọ̀ látẹ̀yìnwá yìí? Àwọn ẹ̀mí tá à ń sọ yìí, wọ́n à rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pè wọ́n. Àmọ́ nítorí pé Ọlọ́run fi àwa ṣe kòńgẹ́ àánú, a bá àánú pàdé látọ̀dọ̀ àwọn ẹni ìsíwájú. Wọ́n jẹ́ á mọ̀ pàtàkì kí ni wọ́n ń pè lẹ́mìí. Wọ́n jẹ́ á mọ̀ àwọn àwo gan làwọn ẹ̀mí yìí látara ẹni táwọn ẹ̀mí yìí farahàn. Ìmọ̀ náà bẹ̀rẹ̀ sí ní tàn, ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ sí ní tàn káyé títí tó fi dé ọ̀dọ̀ Olúwa yìí, tí wọ́n fi wá la àwa náà lójú wípé àwọn tí wọ́n ń pè láwọn ẹ̀mí yìí, iṣẹ́ ọwọ́ wọn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó já sí ní wípé tá a bá ní ká kẹnu bọ̀ tílẹ̀ ó fi mọ́, tílẹ̀ ó fi ṣú à nílé sọ tán. Àmọ́ kí ni tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ àwọn ẹ̀mí tó súnmọ́ wa, tó jẹ́ wípé tá a bá ń sọ yóò dàbí ẹni pé a jọ ń sọ̀rọ̀ láàrin ara wa, tí ò ní jẹ́ sí ní wípé a lọ mú ọ̀rọ̀ náà wá níbi tó jìn, tí ò ní jẹ́ sí ní wípé à ń sọ̀rọ̀ náà yóò mọ yá wa kan kò ní yá wa kan. Nǹkan tó súnmọ́ wa jù, òun náà la fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ àwọn ẹ̀mí yìí. Kí ni tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ àwọn ẹ̀mí yìí? Òun náà ni àwọn ààyè kan, àwọn ìṣesí kan, àwọn àsìkò kan tó ní kálukú wa náà mọ fíìl, tá a mọ̀ dá a mọ̀ nínú ara wa, tá a mọ̀ rí mọ̀ nínú ara wa,
tí a fi mọ̀ wípé lóòótọ́ àwọn ẹ̀mí yìí ń ṣiṣẹ́ nínú ayé oníkálukú wa, tá a fi mọ̀ wípé lóòótọ́ àwọn ẹ̀mí yìí ń dára nínú ayé oníkálukú wa. Gẹ́gẹ́ bí n tí mo ti sọ síwájú, àwọn nǹkan kan míì ó máa ṣẹlẹ̀ tá a máa ṣe nínú ayé, a máa lérò wípé ọpọlọ wa ló débẹ̀, a máa lérò wípé ọgbọ́n wa ni. Ṣèbí bí wọ́n ti rò ó nì, bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà ṣe rò tí ó sì bọ́ sí fún. Bí wọ́n ti gbà á lérò pé yóò ti rí tó rí bẹ́ẹ̀ fún ẹ, bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà ṣe gbà á lérò tí ò rí bẹ́ẹ̀ fún. So kí ni ká sọ wípé ó ṣẹlẹ̀ sẹ́ni tí ò rí bẹ́ẹ̀ fún? Ṣóhun ò wá gbọ́n ni? Kì í ṣe pé kò gbọ́n, bọ́ àsìkò àti ààyè tí wọ́n ti ń ṣiṣẹ́ nínú ayé mi àti ẹ ló yàtọ̀ọ̀tọ̀. Tá a bá ti ń mú ìdánilẹ́kọ̀ọ́ wá, ní tá à ń sọ̀rọ̀ lé lórí, oníkálukú wa náà yóò mọ̀ yé wa. Alákọ̀ọ́kọ́ nínú tá à ń sọ̀rọ̀ lé lórí, nínú àwọn nǹkan márùn kan tí àwọn olóyìnbó ń pè ní our 5 senses, tó jẹ́ pé nínú àgọ́ ara wa ni wọ́n ti ń ṣiṣẹ́. Bọ̀ lásìkò tí wọ́n bá ń ṣiṣẹ́ lára tiẹ̀, wọ́n lè má ṣiṣẹ́ lára ẹlòmíì. Wọ́n dẹ̀ sì lè máa ṣiṣẹ́ láwọn nǹkan márààrún yìí kan máa ṣiṣẹ́ lára tiẹ̀. Tó bá wá rí èèyàn kan tó jẹ́ sí ní pé kò ṣiṣẹ́ lára tiẹ̀, èwo ò ṣe má bu, torí pé kì í ṣe mímọ̀ ṣe tiẹ̀ nìyẹn. Ó wu àwọn ẹ̀mí yìí kí wọ́n ṣe bẹ́ẹ̀ lára ru ẹni bẹ́ẹ̀ ni. Ìwọ tí wọ́n wá ń ṣiṣẹ́ lára rẹ láwọn nǹkan márààrún tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí, kó sọgbọ́n ẹ̀, bẹ́ẹ̀ ni kì í ṣe mímọ̀ ṣe ẹ̀. Ó kàn wu Ọlọ́run àtàwọn ẹ̀mí láti ní kí wọ́n tún fi wọ́ dára kẹ́ni tí wọn ò ṣiṣẹ́ lára yìí kó bàa lè mọ̀ wípé àwọn ẹ̀mí yìí sì ń bẹ. Àrà tó sì wù wọ́n ni wọ́n ń dá. Kí àwọn ẹ̀mí yìí kí wọ́n wá dára rí, kí wọ́n dára àánú, kí wọ́n dára àṣeyọrí, kí wọ́n dára ìtẹ̀síwájú nínú ayé àtẹ̀yìn olólùfẹ́ mi tẹ́ ń wò ní gbogbo àyè tẹ́nìkankan yín wà. Kí àánú Ọlọ́run àti tàwọn ẹ̀mí mọ́ kó máa bá ẹnìkankan wa gbé. Alákọ̀ọ́kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́, òun ni sense of sin. Tá a bá ń sọ̀rọ̀ nípa nǹkan tó lè fún wa ní àmì ara, tá a fi lè mọ̀ wípé n tá à ń rí nǹkan kan ni, kọ́lọ̀ báyìí là ń rí, n tá à ń rí bó ti rí leléyìí, ó dúdú, ó ga, ó kúrú ni, ó sanra ni, ó gbẹ ni. Kí ni tí ó kọ́kọ́ rí tá a fi mọ̀ fúnra wa tó máa gbé lọ sínú sẹ́ǹsì wa wípé kíní yìí bó ti rí leléyìí? Inú ojú ló wà. Inú ojú tá à ń sọ̀rọ̀ nípa èyí, lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ sáyẹ́ǹsì, wọ́n sọ wípé àwọn layers tó wà nínú ojú ń tó pọ̀ ni, tó fi jẹ́ sí ní pé tí nǹkan bá ṣàdédé bá wa lójú, àwọn àgbàlagbà látayé àtijọ́ wọn lákọọ́lẹ̀ ni, bọ̀ọ̀rọ̀ wọn sì máa ṣe títí dèní. Wọn á ní ojú lọ́wọ́ nígbà tí nǹkan kan bá bá wa lẹ́gbẹ̀ẹ́ ojú, tí nǹkan náà wá ṣe wá, wọn á wá wò títí wọn ní ń tó ṣe lágbájá yìí, ó yẹ kó mú ojú ẹ̀ lọ ni, àmọ́ kò mú un lójú lọ, ó kàn bá lẹ́gbẹ̀ẹ́ ojú. Wọn á wá sọ nígbà náà wípé ojú lọ́wọ́. Ojú lọ́wọ́ lóòótọ́, tó bá jẹ́ sí wípé Ọlọ́run òfin tí ń rí náà nínú ojú, tí ò bá fi àṣírí bò ó tó lọ fi síbi tó wà ní, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò bá ti ṣàfẹ́kù ní tí ń rí náà nínú ojú wọn. Bákan náà, àwọn nǹkan ń bẹ tó jẹ́ sí ní pé ní tí ń rí náà nínú ojú wọn, àbí wọn mọ́ ni, wọ́n bí wọn tí àwọn ẹ̀mí tí ń ṣiṣẹ́ nínú ojú wọn yìí, àwọn ò bá wọn wáyé, wọ́n dá wọn fi ilẹ̀ wípé máa gbé ní tí ń jẹ́ ara wa lọ sínú ayé. Bọ̀ àwa gangan tá a fẹ́ ṣiṣẹ́ nínú ara yìí, a ní láti tẹ̀lé ọ débẹ̀. Àmọ́ ọ̀nà kan wà táti máa fi gbogbo ohun tó bá fẹ́ mọ̀ ẹ́. Àwọn ló jẹ́ sí ní pé tá a bá rí wọn wípé wọ́n la ojúlẹ̀, wọn rí nǹkan kan, àmọ́ wọ́n á máa jíṣẹ́ fún wọn tó lajúlẹ̀ wípé báyìí ni kò ti rìn, báyìí ni kò ti rìn. Àwọn ẹ̀mí yìí ni wọ́n ń ṣiṣẹ́ lára rẹ̀. Ìyẹn là ń pè ní third eyes, tó jẹ́ sí ní pé wọ́n náà ní, èmi náà ní. Àmọ́ tó o bá láǹfààní àti báwọn ẹ̀mí tí wọ́n lè sí ẹ ní ojú kẹta yìí pàdé, ìwọ á kàn gbé ojú mọ́jẹ̀ǹjá sí kòtò, mọ́jẹ̀ǹjá sí gegele ni wàá máa lò. Tí wọ́n bá ń sọ̀rọ̀ òkèrè, o lè má láǹfààní láti bá wọn rí, àfi tó bá súnmọ́ ẹ tán. Wọ́n wá ní wọ́n ń gbé bàbọ̀ lókèrè. Àwọn tó bá lójú inú
tí wọ́n ní ojú tí wọ́n fi ń wo òkèrè rere, àwọn á ti mọ bí wọ́n ṣe fẹ́ sá, ọ̀nà tí wọ́n lè gbé gbà tí aburú tí ń bọ̀ lókèrè wọn ò fi ní dọ́dọ̀ wọn. Àmọ́ ìwọ tó jẹ́ sí ní pé ojú méjì tí ń bẹ lójú rẹ nìkan ló ní, àmọ́ ẹlẹ́kẹta tí wọ́n bí ẹ mọ́, o ò sálábàápàdé àwọn tó lè sí ẹ lójú débi tí ó fi rí tí ń bọ̀ lókèrè. Ó ṣeéṣe kí irú aburú ó wọlé tọrú ẹni bẹ́ẹ̀. Ìdílé lẹ́yìn tá a fi ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láti wá kí ni wọ́n ń pè ní ẹ̀mí, láti wá ìmọ̀ ẹ̀mí. Ìmọ̀ ẹ̀mí kì í ṣe ẹbọ, ìmọ̀ ẹ̀mí kì í ṣe ohun kan tí ẹnìkankan ò ní ìdí láti má bá ṣe, torí pé oníkálukú wa lẹ̀mí ń ṣiṣẹ́ lára wa. Ẹ̀mí tí ń ṣiṣẹ́ lára wa yìí, báwo la ṣe fẹ́ communicate pẹ̀lú wọn? Àwọn ọ̀nà tá a lè máa fi communicate pẹ̀lú wọn, tá a fi máa dá wọn mọ̀, òun náà lóníkálukú ló fi pọn dandan fún wa láti wá àwọn ẹ̀mí yìí, láti nímọ̀ nípa wọn. Tá a bá wọn ń sọ̀rọ̀ nípa sense of sin, tí a ń sọ wípé tá a bá rí nǹkan dúdú ká lè mọ̀ wípé dúdú ni, tá a bá rí nǹkan pupa ká lè mọ̀ wípé pupa ni. Àwọn ẹ̀mí kan ní bẹ́ńbẹ́, kò ṣe wípé bóyá kí àwọn onímọ̀ sáyẹ́ǹsì tá à ń pè ní dókítọ̀ kí wọ́n wá sọ fún wa wípé ó yá léyà báyìí iṣẹ́ báyìí ní í ṣe, layers báyìí iṣẹ́ báyìí ní í ṣe, layers báyìí iṣẹ́ báyìí ní í ṣe. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dárúkọ rẹ̀ fún wa gẹ́gẹ́ bí àwọn orúkọ tí àwọn sáyẹ́ǹsì ní dìpátímẹ́ǹtì táwọn wà tí wọ́n fi ń pe àwọn orúkọ. Ó dáa tí wọ́n bá wá ka gbogbo àwọn layers tó pé lára ọmọ ènìyàn, tọ́mọ ènìyàn náà ò bá rí nǹkan, ìgbà yẹn ni wọ́n á jupájú sẹ́lẹ̀ fọlọ́run àtàwọn ẹ̀mí yìí pétọ̀ ó kù sọ́wọ́ ọlọ́run àtàwọn ẹ̀mí, torí pé àwọn ti gbìyànjú àṣẹ tí ó wà máa mú ojú rí, tí ojú ó máa rí, tí sẹ́ǹsì ó fi máa sọ wípé dúdú ni pupa ni àbí oríṣiríṣi kọ́lọ̀ ni. Àwọn ẹ̀mí yìí ni ó sọ fún wípé ìwọ ojú, àṣẹ tí ń bẹ lójú rẹ̀ tí máa rí wípé sọ fún ọpọlọ wípé dúdú ni kinní yìí. Tí àwọn ọ̀jọ̀gbọ́n ayé bá béèrè lọ́wọ́ rẹ wípé irú kọ́lọ̀ wo lèyí, tó bá gbójú rẹ síbẹ̀ tó wò kọ́lọ̀ dúdú lèyí, kọ́lọ̀ funfun lèyí, tí wọn ò fi ní pè wọ́n náà ló mú gọ́nú ayé. Àwọn ẹ̀mí yìí náà ni wọ́n ń ṣiṣẹ́ lára rẹ̀, àmọ́ wo ò mọ̀, ọpọlọ sáyẹ́ǹsì ló pè. Kí sáyẹ́ǹsì ó tó dé làwọn ẹ̀mí yìí ti ń bẹ nínú ayé, àbí wo ò mọ̀ tẹ́lẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tá a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ lálẹ́ yìí, òun ni sensing of hearing. Àwọn kan létí tí wọ́n fi ń gbọ́, tí wọ́n ń rí, tó ń gbọ́. Tí wọ́n bá ní wọ́n lu agogo létí rẹ̀ wàá gbọ́, tó o bá gbé ìpè lórí aago rẹ̀ wàá gbọ́. Tí wọ́n bá lu agogo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wàá gbọ́. Tó o bá gbé fóònù rẹ sí àlámù kó jí ọ lásìkò báyìí, wàá fetí gbọ́ kí ni tí ń gbé wá sínú etí rẹ, bí ó ṣe pé àwọn ẹ̀mí ní ń bẹ níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n létí táwọn ò gbọ́ nǹkan kan ní tiwọn, kódà àwọn kan tún létí tó ju tí ń bẹ létí ti ẹ̀yẹn lọ, bọ̀ wọn gbọ́ nǹkan kan. Eléyìí ló jẹ́ kí n máa ríṣẹ́ àwọn ẹ̀mí nígbà tí mo ń tẹ̀síwájú nínú ayé, tí mo bẹ̀rẹ̀ sí ní wá àwọn òwò gan lẹ̀mí, ọ̀nà òwò gan làwọn ẹ̀mí ń gbà ṣiṣẹ́. Kí ni àwọn iṣẹ́ tá a lè rí tá a fi lè mọ̀ wípé ẹ̀mí ní ń ṣiṣẹ́ lára báyìí? Mo ṣalábàápàdé arábìnrin kan lọ́jọ́ kan. Arábìnrin tá à ń sọ yìí rẹwà tó bẹ́ẹ̀ gẹ́, gbogbo bọ́lọ́run ti dá ló pè. Àmọ́ nígbà tí mo súnmọ́ arábìnrin náà, tí mò ń wò wọ́n wípé bárábìnrin yìí kí ni tó mú tó fi dúró níbi tó dúró sí, mọ́tò ń hànú lẹ́gbẹ̀ẹ́ bọ̀ kò gbọ́. Èmi wá ń wò pé bọ́yá arábìnrin náà ń ṣègbéraga ni, àbí bọ́yá ṣe ni ó ti wò pé òun ti tó tán, àbí ṣe ló ṣàfojúdi sí ọkọ̀ tí ń bọ̀ níwájú ẹ̀. Ìgbà náà ni mo wá rí ẹnì kejì tí wọ́n jọ wá, tí ń jẹ́ partner ẹ̀, tó ṣẹ̀ wá ń fi ọwọ́ ṣe design fún. Ìgbà náà ni mo tó wá mọ̀ wípé ọlọ́run àtàwọn ẹ̀mí ẹ̀ bó ti wù wọ́n ni wọ́n ṣe ń dára. Arábìnrin tá à ń sọ yìí, tí mi ò bá rí, tí ìṣesí náà tí ò sojú mi lọ́jọ́ náà lọ́hùn, èmi á gbé sínú ọpọlọ, màá dẹ̀ mọ́ fojú ẹ̀ wo arábìnrin náà wípé arábìnrin yìí mọ̀ ní gbéraga o, ó ń fojú di ọkọ̀ ní tó lè ṣekú pa. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ wa máa jẹ̀bi ọ̀rọ̀ látara ilé yìí nígbà tá a bá mọ iṣẹ́ àwọn ẹ̀mí mímọ́ nínú ayé, nígbà tá a bá mọ àsìkò táwọn ẹ̀mí ń ṣiṣẹ́ sí, nígbà tá a bá mọ irú iṣẹ́ táwọn ẹ̀mí ń ṣe lára ẹnì kọ̀ọ̀kan wa. Àwa tá a létí tá à ń gbọ́, a mọ̀ wípé oore wa mímọ̀ ṣe wa kọ́, ọgbọ́n wa kọ́, bí ó ṣe pé bó ṣe wu àwọn ẹ̀mí yìí kí wọ́n dára nínú ayé tiẹ̀, nínú ayé tèmi, ló fún wa láǹfààní láti lè mọ gbọ́. Kí
kí ni tí wọ́n ń sọ, kí ni tèmi náà ń sọ. Afẹ́lẹ́ yìí yóò tún máa jẹ́ àfihàn àti ìpera wa sákìyèsí lórí iṣẹ́ àwọn ẹ̀mí yìí àti lórí iṣẹ́ kí ni tí wọ́n gbé wá ṣe nínú ayé oníkálukú wa. Sẹ́ni tó létí tí kò gbọ́ nǹkan kan, ẹni tó ní ojú bí wọ́n náà ti ní tó dẹ̀ làálẹ̀ àfi bú wọn àfi yọ̀ wọ́n tóun ò rí nǹkan kan, ṣe agbára àti mímọ̀ ṣe tiẹ̀ ló wá ní kó lójú tó ní kó létí kí wọ́n mọ̀ fi gbọ́. Àrà tó wù àwọn ẹ̀mí yìí ni wọ́n ń dà. Wọ́n bí ẹlòmíì pẹ̀lú àìrí, wọ́n bí ẹlòmíì pẹ̀lú àìgbọ́. Àmọ́ tí àwọn tó súnmọ́ irú ẹni bẹ́ẹ̀ lẹ́bí tí wọ́n bá gbìyànjú nínú ayé tí wọ́n sì nígbàgbọ́ wípé àwọn ẹ̀mí kan ń bẹ tí wọ́n lè ṣí wọn lójú kí wọ́n rí, tí wọ́n lè là wọ́n létí kí wọ́n gbọ́, wọ́n lọ wá ìmọ̀ ẹ̀mí tàbí kí wọ́n tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ayé tí wọ́n gbé ìmọ̀ ẹ̀mí dání, tí wọ́n jókòó lójú ilé àwọn ẹ̀mí láti fún àwọn èèyàn lómìnira. Tí wọ́n bá tọ̀ wọ́n lọ, wọ́n á rí solution sí ti ń ṣe wọ́n. Kódà bó tilẹ̀ já sí ní pé wọ́n bí wọn mọ́ ni, mélòó àbímọ tí ò dáa, bọ̀tẹ́ni tí wọ́n bí imọ́ bá sọ pé òun ọ̀fẹ́ nínú ayé tá a wà yìí, àwọn ọ̀jọ̀gbọ́n bẹ nínú ayé tí wọ́n bá yí padà tóun náà sì bẹ̀rẹ̀ sí ní bá gbà mú tí gbogbo ohun tó fi sì máa ṣe nírọ̀rùn. Ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀, òun náà ni sensing of tasting. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n láhàn tó jẹ́ sí ni pé ahọ́n òun ò ṣiṣẹ́. Ìwọ ń fi iyọ̀ sẹ́nu, òun fi ṣúgà sẹ́nu, bẹ́ẹ̀ náà ni òun mu ohun aládìídùn tó jẹ́ sí ni pé tó o bá díjú tí wọ́n bá gbé Coca-Cola fún ẹ, ó mọ̀ yàtọ̀ láàrin Coca-Cola sí Fanta, ó mọ̀ yàtọ̀ láàrin Fanta sí kí wọ́n fún ẹ ní kaṣú, ó mọ̀ yàtọ̀ láàrin kaṣú ju kí wọ́n fún ọ ní pineapple, ó mọ̀ yàtọ̀ láàrin pineapple ju kí wọ́n fún ẹ ní apple. Kí ló jí o dá àwọn kinní yìí mọ̀? Kí ni tó ń sọ fún ẹ wípé apple lélẹ́yìí? Kí ló ń sọ fún ẹ wípé kaṣú ló mú dání ló fi sẹ́nu yìí? Ní ti ń ṣiṣẹ́ lára rẹ lórí ahọ́n rẹ tí o fi ń dá àwọn nǹkan wọ̀nyí mọ̀. Àwọn ẹ̀mí kan ní bẹ ní ìcháàjẹ̀, táwọn ẹ̀mí yìí bá ti fi ṣẹ́lẹ̀ tí wọ́n bá fààyè náà lẹ̀, ìwọ náà ò ní feelings kankan mọ́. Bẹ́ẹ̀ náà ló máa mu gbogbo ohun tó wà nínú ayé ní mímu, wàá máa jẹ gbogbo ohun tó wà nínú ayé ní jíjẹ. Yóò máa dàbí ìgbà tó ń jẹgi, yóò máa dàbí ìgbà tó mu nǹkan kan, bí ìgbà tó kàn mu ordinary omi. Bẹ́ẹ̀ ni ó ti rí lára rẹ̀ nígbà tí àwọn ẹ̀mí tó ń ṣiṣẹ́ lórí ahọ́n rẹ̀ tí wọ́n bá fi àyè náà lẹ̀. Iṣẹ́ àwọn ẹ̀mí yìí lélẹ́yìí tí ọ̀pọ̀lọpọ̀ wa rò wípé ọgbọ́n ara wa ni. Ọ̀dà n ti ń ṣiṣẹ́ lórí ahọ́n, ṣèbáwọn ọ̀jọ̀gbọ́n nínú mọ̀ sáyẹ́ǹsì wọ́n já mọ̀ wípé nǹkan kan ló wà lórí ahọ́n tó fi jẹ́ sí ni pé tí a bá ní taste lórí nǹkan kan, tí ahọ́n bá kan nǹkan kínkínní, ó máa gbé kinní yẹn lọ sínú ọpọlọ. Tí ahọ́n bá kan nǹkan níwọ̀nba báyìí, ó máa affect lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo tí ń jẹ́ system ara. Ṣé ìmọ̀ kan náà ni tó gbé wá bẹ́ẹ̀? Àwọn ọ̀jọ̀gbọ́n nínú mọ̀ sáyẹ́ǹsì àwọn náà ṣèwádìí tiwọn ní pẹ̀lú gbèǹdéke bí òye wọn ti mọ̀. Wọ́n fi ìyókù tì sára Ọlọ́run àtàwọn ẹ̀mí yìí, torí pé Ọlọ́run àtàwọn ẹ̀mí mímọ́ yìí àwọn ni wọ́n ń ṣiṣẹ́, àwọn ni wọ́n ń dára ní àwọn àyè yìí. Nígbà tí wọ́n bá ti fààyè náà lẹ̀, láàrí pé nǹkan náà ó ti dòkú. Látara eléyìí, igi tó tutù tí ẹ̀mí bá kúrò lára ẹ̀, ìgbà náà ni ó tó di gbígbẹ lójú ọmọ aráyé kí wọ́n tó lè mọ́ fi wọ́n dáná. Àbẹ́yìn ti rí ibi téèyàn kan ti fi igi tútù dáná rí. Àwọn tí wọ́n ń sun èédú, ẹ rí wípé ọ̀nà táwọn náà gbà tí igi tútù fi ń di gbígbẹ, ìmọ̀ náà làwọn náà wá débẹ̀. Ìmọ̀ tí wọ́n wá débẹ̀ yìí, ta ló fi mọ̀ wọ́n wípé ó yẹ kí wọ́n gé igi tútù, kí wọ́n da ewé bo igi tútù, kí wọ́n wá da yèpẹ̀ bo igi tútù, kí wọ́n wá dáná sí igi tútù kó tó wá lè di èédú ń tọ́mọ aráyé fi ń dáná. Ẹ rí wípé ìmọ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òye ayé kankan ò lè yé. Tí wọ́n bá béèrè lọ́wọ́ àwọn tí ń ṣe èédú wípé báwo ni wọ́n ṣe mọ̀ ọ́n, báwo ni wọ́n ṣe mọ̀ pé ó yẹ kí wọ́n ṣe báyìí, àwọn ẹ̀mí yìí náà ni wọ́n ń bá wọn sọ̀rọ̀. Ọ̀nà tí wọ́n ń bá ọ sọ̀rọ̀, ọ̀nà tí wọ́n fi ń gbà bá ẹ sọ̀rọ̀, ọ̀nà tí wọ́n ń gbà fi jíṣẹ́ nínú ayé ẹ lò ṣàkíyèsí. Àwọn ẹ̀mí a máa báyàn sọ̀rọ̀ nínú ẹ̀mí, àwọn ẹ̀mí a máa báyàn sọ̀rọ̀ látara èèyàn. Ó lè máa kọjá lọ kí wọ́n máa lọ lílọ tiẹ̀, kí wọ́n dẹ̀ máa fọ̀rọ̀ ṣàwàdà kó jẹ́ pé wọ́n ni wọ́n ń bá sọ̀rọ̀. Àwọn ẹ̀mí a máa gbára àwọn wèrè bánisọ̀rọ̀, ẹ̀mí a máa gbára ẹran bánisọ̀rọ̀. Àmẹ́ni tó bá ti wá ìmọ̀ ẹ̀mí yìí, òun ni ó mọ̀ kí ni afẹ́fẹ́ ń sọ lásìkò táfẹ́fẹ́ ń fẹ́. Ẹni tó bá wá ìmọ̀ ẹ̀mí
òun ni ó mọ kí lẹ rán sọ lásìkò tó rìn sí, òun ni ó mọ kí ni wèrè sọ pé kì í sọ̀rọ̀ wèrè lásán. Kò sí ọ̀nà táwọn ẹ̀mí yìí kí n lè bá ní sọ̀rọ̀, àmọ́ látara ká ṣàkíyèsí ara wa wípé kí ni wọ́n ń bá mi sọ lásìkò yìí. Ó ṣeéṣe kí wọ́n náà mọ̀ kẹ́ni wọ́n sì lọ rìn sígi sọ. Ìdí nìyí tó fi ṣe pàtàkì ká béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ayé, àwọn tí wọ́n mọ àwọn wo là ń pè láwọn ẹ̀mí yìí, àwọn tí wọ́n mọ iṣẹ́ ní táwọn ẹ̀mí yìí gbé dání àti tí wọ́n wá jẹ́ nínú ayé mi àti ẹ, kí wọ́n là wá lọ́yẹ̀ ká lè kúrò lóko ìnira bọ́ sínú oko òmìnira. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látara wípé wọn gbọ́, látara wípé wọn rí, látara wípé wọn lè sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin tó dùn àti tó korò, wọ́n ti kó sọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ayé ní oríṣiríṣi ọ̀nà tí wọ́n sì ti ń fi wọ́n ṣe jẹun tó jẹ́ sí ni pé níbẹ̀ ni olówó míì ti padà di olòṣì. Nítorí kíni? Torí wípé ẹni tó lọ bá ẹni tó gbà yìí kò mọ ní òun náà dẹ̀ béèrè, torí tó bá béèrè dandan ni kí wọ́n júwe ọ̀nà fún. Eléyìí ṣe pàtàkì fóníkálùkù wa láti mọ kí ni wọ́n ń pè lẹ́mìí, láì mọ́ báyàn kankan sọ̀rọ̀ kí lẹ̀mí ara rẹ̀ gan bá ẹ sọ. Ǹjẹ́ gbogbo ń tẹ́mi ń bá ẹ sọ ló ń gbọ́? Ìjọ náà tẹ́mi rẹ̀ ń bá ẹ sọ̀rọ̀, ìjọ kan tí ẹ ṣàkíyèsí ẹ̀, ọ̀nà wo lẹ̀mí rẹ̀ ń gbá ẹ bá ẹ sọ̀rọ̀? O ò ṣàkíyèsí ibẹ̀, òun lójú ọmọ wò pé bóyá èèyàn lásán ni ẹ. Ìwọ tó ń wò mí, tó ń gbọ́ mi yìí, o lè wà ní chọ́ọ̀chì kan kó ju pásítọ̀ chọ́ọ̀chì ẹ lọ, o lè wà ní mọ́sálásí kan kó ju ìmáàmù tó ń tò lẹ́yìn ẹ lọ, bẹ́ẹ̀ ni o sì lè wà lábẹ́ babaláwo tí wọ́n ń fojú wò wípé àwọn làgbàgbà àwòrò ṣàṣà, kí n ti ń gbé nínú rẹ ojú ti ń gbé nínú wọn lọ. Àmọ́ nítorí pé ó ṣàwárí ara rẹ, torí pé ò dára rẹ mọ̀, òun ni òjí ò mọ̀. Tó bá láǹfààní láti ṣàwárí, láti béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n pé ta ni ẹ́, ó ṣeéṣe kí wọ́n fúnra rẹ kó mọ ohun tó yẹ kó mọ ṣe lásìkò tó yẹ kó ṣe, tó yẹ kó mọ ohun tó yẹ ibi tó ti yẹ kó sọ̀rọ̀, àwọn àsìkò tó yẹ kó sọ̀rọ̀. Ìgbà náà ni wàá mọ ohun tó yẹ kó wọ̀. Kọ́lọ̀ aṣọ lásán ní dààmú ayé ẹlòmíì tí ò jẹ́ kó mọ ohun tó kàn, tó wá rò pé bóyá àwọn ìyá ni. Àti wá sọ àwọn ìyá ló kọ nítorí pé oníkálukú wa a ṣetán, a gbà láti mọ àwọn ẹ̀mí wo ní ń bá oníkálukú wa ṣe. Ìdánilẹ́kọ̀ọ́ nínú eléyìí tí mo mú wá fún wa lálẹ́ yìí, ẹlẹ́kẹrin nínú ẹ̀, òun náà ni sensing of smelling. Báwo làwọn kan ṣe nímú tí wọ́n ń gbóòórùn, bọ̀tọ́ jẹ́ sí ní pẹ́lú mi ní bí wọ́n ti ní tóun rẹ̀ gbóòórùn. Àrà tó wu àwọn ẹ̀mí yìí ní ń dá nínú ayé ẹni tó ní tí ò gbọ́. Ẹlòmíì á sọ wípé imú tèmi ò gbóòórùn ni, kí ló fa tí mò rí ò fi gbóòórùn? Ẹni tó sọ pé tí wọ́n bá só fẹ́, kódà tí wọ́n bá mu sìgá bì kan, òun lákọ́kọ́ sọ pé wọ́n máa mu nǹkan láàrin yìí, kí ló fa tó jó rí bẹ́ẹ̀? Àwọn ẹ̀mí yìí náà ni wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀. Torí pé àwọn ẹ̀mí tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí, tó o bá ń rò wípé ọgbọ́n rẹ àbí bí wọ́n ṣe bí ẹ mọ́ ni, òun ní ṣiṣẹ́ nínú ayé ẹ. Kí ló fa àwọn tí wọ́n bímọ bẹ́ẹ̀ títí wọn ò ṣiṣẹ́ nínú ayé wọn? Eléyìí ni ó jẹ́ kó mọ̀ wípé àrà tó wu àwọn ẹ̀mí yìí ni wọ́n ń dá. Tí àwọn ẹ̀mí yìí bá wá ń dára tó wù wọ́n nínú ayé mi àti ẹ, eléyìí tí ò bá tẹ́ ọ lọ́rùn, wàá tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lọ láti lè ní kí wọ́n bẹ́ẹ̀ communicate tàbí kí wọ́n júwe bó ṣe lè bá àwọn ẹ̀mí ara ẹ sọ̀rọ̀. Táwọn ẹ̀mí yìí bá ń dá àrà tó wù wọ́n nínú ayé ẹ lọ́nà tí ò tẹ́ lọ́rùn, gbà wípé wọ́n ló ń ṣàṣìṣe, gbà wípé wọ́n ló yapa àdéhùn nígbà tó dénú rẹ́mù tó ti bára rẹ̀. Torí pé àdéhùn ti ń bẹ láàrin wa àtẹ̀mí àwọn ẹ̀mí yìí, òun ni wípé báyìí ló ti rìn. Àmọ́ nígbà tí wọ́n dénú ayé tó ti gbàgbé, nígbà tó bá ti yapa àdéhùn, dandan ni kí n tóun bá ń ṣe kó má bójú mu nígbà náà. Wàá wá fìdí ẹ̀ tì sí wípé bóyá ẹnìkan ló ń ṣe ẹ́, ẹnìkan kan ò ṣe ẹ́, torí wípé wọ́n fúnra rẹ̀ ti yapa àdéhùn tí ń bẹ láàrin wa àtàwọn ẹ̀mí tí ń bẹ ṣe. Nígbà tó o bá lọ bá àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wá bá àwọn ẹ̀mí tí ń bẹ lára ẹ sọ̀rọ̀, tí wọ́n kọ̀nẹ́ẹ̀tì wa àtàwọn ẹ̀mí yìí mọ́ra yín padà, wàá rí i pé gbogbo ohun tó kù tó ń ṣe láàbọ̀ yẹn ó máa padà bọ́ sí ìbámu fún ẹ. Àwọn ẹ̀mí ni kó lọ wá ìmọ̀ tí wọ́n ń pè ní ìmọ̀ spirit, kó o lè mọ àsìkò téèyàn ń sọ̀rọ̀ sí, kó o lè mọ àsìkò téèyàn ń wọṣọ sí, kó o lè mọ àsìkò téèyàn ń rìn sí, kó o lè mọ àsìkò téèyàn ń dá sọ̀rọ̀, kó o lè mọ àsìkò téèyàn ń dá nǹkan lẹ̀, kó o lè mọ àsìkò tó yẹ kó o ṣe nǹkan àtàsìkò tí ò yẹ kó o ṣe. Torí pé ẹ̀kọ́ jẹ́ kó yé wa wípé má bẹ̀rẹ̀ nǹkan kan nígbà tó bá yẹ kó o parí nǹkan náà, má parí nǹkan nígbà tó bá yẹ kó o bẹ̀rẹ̀.
tó bá ti gbé àwọn kinní yìí síra ó ṣeé ṣe kí gbogbo ohun tó o bá kọ́ lórí foundation tí ò fẹsẹ̀ múlẹ̀ kó dàwó lójijì. Òwe leléyìí fún àwọn tó jẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n. Ẹlẹ́ẹ̀karùn-ún nínú ìdánilẹ́kọ̀ọ́ tí mo mú wá fún wa lálẹ́ yìí òun ni sensing of touching. Púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa la lè di nǹkan mú nígbà tá a bá dijú. Tó o bá di èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ mú wàá mọ̀ wípé èèyàn ló dì mú. Tó o bá gbá igi mú sẹ́ǹsì ẹ máa sọ fún ẹ wípé igi ló gbá mú yìí. Tí wọ́n bá fún ẹ ní ọwọ́ ẹranko kan tó o bá dì mú wàá mọ̀ wípé ọwọ́ tó dì mú yìí kì í ṣe tèèyàn, tẹranko ló lè jẹ́. Kí ni tó ń fún ẹ ní ìdánimọ̀ àti àfihàn wípé n tó dì mú yìí èèyàn bí ẹlẹ́ran ara bíi tiẹ̀ ló dì mú? Nǹkan tó gbá mú yìí igi ló gbá mú. Nǹkan tó dì mú yìí bó ti rí leléyìí fóònù ló dì mú, pépà ló dì mú. Kí ni tó ń fún ẹ ní àfihàn wípé n tó dì mú tó fi lè identify nígbà tó dijú láì lajú láti rí àwọn nǹkan wọ̀nyí? Àwọn ẹ̀mí kan ló wà nídìí ẹ̀, because gbogbo department pátápátá níbẹ̀ nínú ayé ló ti bá àwọn ẹ̀mí kọ̀ọ̀kan tí wọ́n dibẹ̀ mú. Tó o bá ti wá gbìyànjú tó dá àwọn ẹ̀mí yìí mọ̀, tó gbìyànjú tó mọ iṣẹ́ àwọn ẹ̀mí yìí nínú ayé ẹ̀, níwọ̀nba nìdààmú ẹ̀ máa mọ. Ìwọ tó bá wá wò wípé láti dá àwọn ẹ̀mí yìí mọ̀ ọ̀nà nira ló ń bá wá àbí ìbẹ̀rù eléyìí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbé sí wa lọ́kàn láti ìgbà tó ti pẹ́ wá wípé àwọn spirit tá à ń sọ yìí o olójú mẹ́jọ ni wọ́n, àwọn spirit tá à ń sọ yìí elérí mẹ́fà ni wọ́n, àwọn spirit tá à ń sọ yìí bákan ni wọ́n ti rí, bákan lójú wọn ti rí, olójú kan bẹ́nu wọn, ẹlẹ́sẹ̀ mẹ́rìndínlógún bẹ́nu wọn. Ìwọ tó o fẹ́ gba tí wọ́n sọ o ò ṣe kọ́kọ́ wá ìmọ̀ yìí ná, kọ́kọ́ wá àwọn spirit tí wọ́n ń sọ̀rọ̀ fún ẹ nípa wọn yìí. Wọ́n ròyìn fún ẹ wípé ibi tí wọ́n ti ń rówó ibi tó le ni. Wọ́n ròyìn fún ẹ wípé ibi tí wọ́n ti ń ní ọlá ibi tó burú jáì ni. Ìwọ sì ló ní tó lówó tó lọ́lá yìí. Ṣé wàá jókòó kíyà ọ̀fẹ́ kan kúkú pa ẹ́? Àbí wàá lọ witness wàhálà àti ìdààmú tí wọ́n ń fojú kàn níbi tí wọ́n ti ń rówó náà? Tó bá wá débi tí wọ́n ti ń rówó tó ò bá rówó, tó o débi tí wọ́n ti ń lọ́lá tí wọ́n náà rí tó wà ń bẹ̀, bóyá n tó lè ṣe àbí n tó ní lè ṣe ni. Bóyá o ṣe wàá délé wá fáwọn èèyàn lábọ̀ n tójú rẹ rí. Tó bá tún jẹ́ sí nípò ò lè ṣe wàá délé wá fáwọn èèyàn lábọ̀ pé n tójú rẹ rí ni, pẹ̀lú confidence wípé mo lọ síbẹ̀ àmọ́ mi ò lágbára àti ṣe tí wọ́n ń ṣe. Ìbẹ̀rù bójò yìí ni wọ́n gbìn sọ́pọ̀lọpọ̀ wa lọ́kàn. Tá a bá ti gbọ́rọ̀ spirit àbá gbọ́rọ̀ tí wọ́n ń pè ní àwọn ẹ̀mí kan táì fojú rí, ọ̀pọ̀lọpọ̀ wa ní gìnìgìnì máa mú wa wípé tó o bá rí wọn wàá ya wèrè, tó o bá rí wọn bákan láṣẹ ẹ́. Kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin. Ìwọ náà lè ráwọn o lè nímọ̀ ẹ̀mí tá à ń sọ yìí. Ìwọ náà lè kúrò lóko ẹrú ẹnìkan. Tó o bá lálàá tí wàá sáré lọ, tó o bá rí kinní kan tí wàá sáré lọ bẹ̀ tí wọ́n á gbé tí ó kì í ṣe tiẹ̀ tí wọ́n á gbé lé ẹ lọ́wọ́. Àmọ́ tó bá wá ìmọ̀ ẹ̀mí látọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n rí inú ilé tán, tí wọ́n sí ẹ lójú inú ojú kẹta, èyí tá à ń pè ní third eyes, tó jẹ́ pé oníkálukú wa náà ni wọ́n bímọ. Ó ṣeé ṣe kí wọn náà kúrò lóko òmìnira bọ́ sínú oko òmìnira. Eléyìí tí mo fẹ́ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lálẹ́ yìí kò jù báyìí lọ. Níjọ́ míì tí a tún padà máa pàdé. Orúkọ tèmi ni Mystery of Spirit. Eléyìí tí àwọn àgbàlagbà nínú ilé tí wọ́n ní pé kí n jáde fún àwọn ọmọ ènìyàn láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ káwọn ọmọ ènìyàn tún lè mọ̀ wípé ó yẹ kí wọ́n jí, ó yẹ kí ìtanilólobó wáyé láti lè kúrò nínú ibi tí wọ́n ń sùn sí yẹn, láti lè ní ìtẹ̀síwájú, láti lè gbìyànjú káwọn náà lè kúrò lójú kan ibi tí wọ́n wà. Tó bá wá ń béèrè ibi tá a wà, tó mọ ibi tá a wà, tó sọ pé online ló ti ń bá wa pàdé, ìlú Adó Èkìtì la fi kalẹ̀ sí. Adó Èkìtì ibẹ̀ làwa wà níbi tá a ti ń ṣe ìṣẹ̀mí, tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn nípa kí ni wọ́n ń pè lẹ́mìí. Àwa kò bẹ́ẹ̀sì lórí ọ̀rọ̀ ẹ̀sìn o, àwa kò bẹ́ẹ̀sì lórí ọ̀rọ̀ àṣà àti ìṣe, bí ó ṣe pé inú yàrá ibi tí àwọn ẹ̀mí mímọ́ tí wọ́n bá ti ń pàṣẹ, gbogbo àyè tí wọ́n bá ti ń sọ̀rọ̀, òun ni táwa ti ń dá ta ti ń sọ̀rọ̀. Ìwọ tó bá wá need tí wọ́n náà rò pé o fẹ́ mọ̀ àbó fẹ́ kọ́ nípa àwọn tá à ń sọ̀rọ̀ lé lórí àbí àwọn ẹ̀mí tá a ti ń sọ̀rọ̀ lórí wọn látàárọ̀ bọ̀ yìí, tí wọ́n náà lè dára rẹ tó lè ní confidence lórí ara rẹ àti lórí àwọn ẹbí ẹ. Kò yọ ọkùnrin lẹ̀, kò yọ obìnrin lẹ̀. Ìwọ náà láǹfààní láti gbá wa láago nígbà tó o bá ṣe tán tí wọ́n náà rò pé o fẹ́ kúrò lóko ẹrú
ó fẹ́ bọ́ sí oko ọmọlábí. Nọ́mbà tèmi lélẹ́yìí 081 37 29 26 81 lẹ́ẹ̀kan sí 081 37 29 26 81 fún ìgbà tí a tún padà máa pàdé, torí pé n tó sì fẹ́ jẹ nímọ̀ tó fẹ́ jẹ lérè tó fẹ́ kọ́lẹ́kọ̀ọ́ lára mi sì pọ̀. Ó dàbọ̀. Awesome.